Subscribe to our channel by clicking the subscribe button. Click the bell button and enjoy the latest uploads from our channel. Akínyìn káàbọ̀ sínú ẹbí Ọlákójọ a sì fi ń dá yín lójú pé àwa tá ẹ wá bá náà èèyàn gidi náà ni wá ẹ bá àwa náà dáadáa ẹ̀yin náà ó sì bá dé láyọ̀ lágbára Ọlọ́run ní kúkúrú àwa náà fẹ́ mọ̀ yín a fẹ́ kẹ́ ẹ ṣàfihàn ara yín fún wa. ìjókòó ìgbàgbọ́ yín ẹ kú jókòó Ọlọ́run jẹ́ mi yóò gún o ẹ ṣeun wá o èmi tẹ́ ń wò ní Gbadé Fọlárin èmi làgbà gbogbo wọn. bọ̀dá ju gbogbo wa lọ. àbúrò mi rè èmi ní Ládi Fọlárin nù. èmi náà tún ju. sẹ́wáà ìdójókòó yìí ó ní Ọlátẹ́jú Fọlárin ìyàwó ìdójókòó ti lẹ́gbẹ̀ẹ́ Wùmí ní jẹ́ àbúrò wa tá a wá bá wa gẹ́gẹ́ lónìí tó wá fẹ́ yàwó eléyìí Adérójú nù kèé ṣe ti Ayétòrò. eléyìí ọmọ lulu kì í lulu. Adérójú gẹ́gẹ́ Adérójú Fọlárin àwọn ẹbí wa náà làwọn eléyìí o ẹ̀ ń dé kẹfìlà yẹn ẹ̀yin ẹ̀fìlà yẹn ẹ̀fìlà yẹn. a mọ̀ pé wọ́n ní ṣàfihàn tiwa àwa náà sọ tiwa èmi tẹ̀ ń wò yìí èmi làbúrò bàbá ọkọ Ọlánìkẹ́ Fọlárin lèmi tèmi ń jẹ́ kò ní bàjẹ́ o. a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lẹ́nu gẹ́gẹ́ bí ìdílé Fọlárin táwa náà ti wá sínú ẹbí yín bá a ṣe bá yín pé ìdílé aláyọ̀ làwa náà wá bẹ́ẹ̀ náà ìdílé tọ́dọ̀ wá o
ìyàwó tá a wá múlẹ̀ ní inú ìgbádùn ní ń bọ̀ ilé aláyọ̀ ní ń bọ̀ nítorí pé ìyàwó wa tá a wá múlẹ̀ ní ayọ̀ gbádùn ní bí èèbó ṣe gbádùn sìgá àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ torí ilé àwa dùn ọkọ ní fọṣọ ilé àwa dùn. báwo kí ló ṣẹlẹ̀ ó ga o long time man you look elegant so beautiful ó ti pẹ́ gan-an. kí ni ṣẹlẹ̀ ṣó o yọnu ọ̀dọ̀ àwọn análáwá yìí àbúrò kan mi ló ń ṣe wedding. jẹ́ sọ fún ẹ kí ni yóò ní pẹ́ rárá àmọ́ sá kíákíá mi ní pẹ́. kí ni ò ní má kó tí ẹ bá ní kókó ṣe ṣó o yọnu. àbí ẹ dákun mọ́ bọ̀ ẹ dákun fún yín sẹ́yìn. ọ̀dà sẹ́ẹ̀rí níbi tí wọ́n sọ̀rọ̀ tí wọ́n parọ́ dé ẹ má bínú torí Ọlọ́run. ó lọ sí gbọkọgbọkọ aṣẹ́wó ni onínàbì gbọkọgbọkọ aṣẹ́wó lè ló máa wulẹ̀ ṣẹlẹ̀ pé kó fẹ́ ṣàlàyé inú ẹ̀ ń bí mi gan kí ló dé náà kí ló ṣẹlẹ̀ aṣẹ́wó ni ẹ́ àgbàdo tí rẹ̀ mo ti mọ̀ ẹ́ pé no. dákun kí ló dé táriwo pọ̀ báyìí torí Ọlọ́run. òun àti ọkọ mi ni mo jọ rí ní fúláàtì wa lókè tọ́jọ́ ń ṣe ọjọ́ wọn kọ́nà ara wọn bẹ̀ mi ò tẹ̀wé pé irú èèyàn báyìí ni ẹ́. ẹ má bínú torí Ọlọ́run sẹ́ẹ̀rí tẹ̀ ń wò yìí àṣẹ̀ṣẹ̀ ń bẹ̀yẹ bọ̀ lápò ni àwọn kan sọ pé yẹ dúdú ni àbí pupa ni mọ̀díwó lẹ́sìn wò yìí o gbogbo ẹrù ta kó wá yìí o ẹ tí ì rèégún o àfẹ́gún bá ẹ dákun mọ̀ ń bọ̀ ẹjọ́ mọ̀ ń bọ̀ ẹjọ́. ẹ fi mí sílẹ̀ ẹ fi mí sílẹ̀ ẹ kì í sílẹ̀ gẹ̀ ìyàwó yín sílẹ̀ wọ́n náà wọlé lọ́lọ́ sí wọ́n máa pẹ̀lú kíní kan àbí kíní lẹ́tí. sẹ́ẹ̀rí bí a ṣe rí yìí bí èèyàn bá gẹ̀ẹ́sìn kọjá nù wa ní kọsẹ̀ torí pé inú wa dùn láti rí yín Ọlọ́run Elédùmarè gẹ́gẹ́ bí ìlérí tẹ̀ ṣiṣẹ́ náà a ti mọ̀ pé ọmọ wa gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní rọ kúkú lágbàlá gbẹ̀dẹ̀gbẹ̀dẹ̀ ní ọ̀rọ̀ lọ́rùn lọ́ọ̀dẹ̀ yín. ẹ jọ̀ọ́ ẹ má bínú ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí n yọjú sí àwọn èèyàn. wọn kọ ní olówó kọ́nà kọ́ mi. ẹ má bínú àti ẹbẹ̀rẹ̀ yín ẹ dákun tó lọ ẹ má bínú tó lọ onínàbí aṣẹ́wó ẹ bó ṣe rí. ẹ má bínú. ẹ ṣe gan ma ẹ ṣe gan sa dúpẹ́ à ń bọ̀ afẹ́yanjú àwọn ètò kan ta ẹ ṣe o. ó wà lẹ̀ jíjẹ́ mú wà lẹ̀. tó ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ ọjà lọ ti àjà lọ àmọ́ sọ́nà ọkọ̀. ẹ̀yin àná mi kí ló ṣẹlẹ̀ kí ló ṣẹlẹ̀ kò sí ẹ dúró àbọ̀ ní ìsìn. sẹ́tà yóò jò gẹ́gẹ́ yìí wọn àtọkọ mẹjọ wọn kọ nara wọn lókè. gẹ́ wo gẹ́ àwọn àná yìí ni. ṣé ibi tọ́mọ mi ti fẹ́ lọ náà kọ. kò yé mi o kò sí àkàn mi. ẹ wo ẹ má bínú torí Ọlọ́run ìjọ ojú òní tì yín. àbúrò ọ̀rọ̀ ni. ẹ wo ẹ máa yanjú ẹ máa bọ̀ ń ti yẹ fi wọ́n sílẹ̀ a máa yanjú ẹ wọ́n ní wa ẹ máa bọ̀ ẹ máa yanjú ẹ ṣe gbọ́ ìyájú níyàn. ara mi ò ẹ rọra ṣe kìràkìtà ọ̀dọ́là orí ẹ̀. ọ̀pọ̀ ìjà ìlà bá ránṣẹ́ sí o igbe kò wá ròyìn ogun mọ́lá ibà ròyìn gbógun kì í bímọ tó rọ̀ ọmọ pàlẹ́ lókùn máa ń bí ọ̀rọ̀ ẹ̀gẹ́ kọ́ o àbí ń ṣàlàyé kó lè yẹra wa ní pé kó yẹra wa ní ọ̀rọ̀ ìjà kọ́ o àbí ń ṣàlàyé kó yẹra wa ní bọ̀dá. ọmọdé yẹ ẹ̀rẹ́rìn ẹ̀kan lejú ni ẹ wo òkèlè ọ̀sẹ̀. àwọn ọ̀gá sọ wípé àwọn ń bọ̀ wọ́n dẹ̀ ní kí n bè lọ́yìn pé kílẹ̀ máa jẹ. èmi ò jẹ kankan mi jẹ kankan. wọ́n ní kí la jẹ kílẹ̀ nílé. gbogbo nǹkan tó bá fẹ́ jẹ gbogbo ẹ̀ la ní. gbogbo nǹkan tá a bá fẹ́ jẹ ṣe ẹni ìrẹsì bẹ́ẹ̀ ni ó wà. ẹni pando ẹni ẹsẹ̀ ẹran bọ̀kọ̀tọ̀ tí mo búyé yan ni o tí ó sì báyìí. ó bèrè jò. wọ́n lè léjò àwọn ibi jẹ́sù ni. wọ́n lọ ká ni. ṣe ẹni panla ẹni kúrókà tó ayẹ pé ẹni ẹ lọ bá mi wá ráìsì ẹ mọ̀ sí níbọ̀ wọ̀wọ̀ ẹjọ́ jiná kó wọ mi sótìyé ẹ fi bọ̀kọ̀tọ̀ sí kẹ́ ẹ fi panla sí ọ̀tọ̀ ẹ sóríire ọlọ́run nílé yín di ẹrù yín ọkọ̀ méjì lẹ́nu. mú mi bí adé tọ̀. jáwọ́ mi kò mú mi lẹ̀ tó ń jà. àbúrò bóòní ọ̀rẹ́ sóríire. mo ń sàkàtà àwọn owó kan lókè. jẹ́ mo sọ fún yín pé ń sàkáǹtì kan ni mo ní í ṣe kankan ni kò lè fi álẹ̀ báwọn. ìwé àtàlẹ́ wà lókè.
èmi nìkan ni mo wà nù yàrá mi. ìyàwó rẹ ńkọ́. ó wà nù yàrá tọ̀dọ̀ tiẹ̀. inú rúùmù rẹ̀ ni ó wà. ìyàwó rẹ tó bẹnu lẹ́yìn. tẹ́jú ìyàwó rẹ tó bẹnu ládùúgbò gbogbo tó ṣẹlẹ̀ yìí. gbẹ́sọ̀ orí orí amagana bóòrò rẹ kò bó ti jẹ́ sí ọ̀dà. ẹ̀gbọ́n lè jẹ́ sí mi. ọmọ pé ẹgbẹ́ níbi bàbá yẹn ni tẹ́jú lọ́mọ tó ti yẹ kó lé dànù kó kú ọdún lé pátápátá yóò kú ọdún lé yìí. ọ̀dà kò ní lọ. níta bá wí sí kọ́lá kù sí ẹ méjì ò lé kò lè lé kí ló ṣẹlẹ̀ gángan ẹni alára òròhun ẹ ló kọ́ ẹ̀sùn kọ́ ìwò kí n ti yín bẹ̀ kí ni ti yín bẹ̀ ẹni tó fẹ́ yàwó sọ pé yàwó òun sì tẹ́ òun lọ́rùn ó nífẹ̀ẹ́ àwọn múnádóko pé kò sẹ́ni tí ó yà wọ́n kí ló dé tẹ̀ fẹ́ yọkọ àti ìyàwó what God join together nobody àbí no anybody put asunder ẹ fi ọlẹ ẹ jẹ́ wọn sí láìpẹ́. sórí tiẹ̀ ò pin ni ìyàwó tí ń gbá kọ́nà mọ ọkọ ẹ̀ láti àti gbogbo àìsí mọ̀ lẹ́wọ́n ní kókó dúró ṣé kò yẹ kó ti kú òun lé àṣẹ mọ̀ ń pa kókó òun lé. ẹ sà inú mi tó pẹ̀lú ìmọ̀ràn tẹ fún mi olórin kan ló kọrin. bó ló ṣe kọ́ o. ó ní kò ń ṣe pé ẹ lè bá mi sọ̀rọ̀ tí o àmọ́ èmi gan ni mi ò ní gbà wí pé kẹ́tì mi ṣubú. ọ̀dà sọ ọmọ gbọ́ sáùtì. sáùtì wo àsokọ́lọ́kọ́. mo ní sọ ọmọ gbọ́ sáùtì arẹwà. mò ń gbọ́ sáùtì. ó náà wàá kọrin o ó ní yóò sọnù ni yóò sọnù ni yóò sọnù ni kolóni bawí kolóni mọ̀ràn kọlá lábìsù kankan wọlé yóò sọnù ni ọ̀ sọnù ni. ẹ má ṣe pé fún ta yóò sọnù. ìwọ tó tún sọnù ẹjọ sọnù papọ̀ ni. bọ́dá gbogbo alájọ sọnù. gbogbo alájọ sọnù. ẹ má gbẹgbẹ. ẹ̀gbọ́n mi kí ló ṣẹlẹ̀ gangan náà ẹjọ kí ló ṣẹlẹ̀ gangan tẹ́ bá jẹ́ ẹ̀rọ mi kí ló ṣẹlẹ̀ gangan náà kí ló fẹ́ drive lórí ọ̀rọ̀ gangan náà ẹjọ torí ọ̀nà kí ló fẹ́ rẹ jáde nínú nǹkan tẹ́ ń fa gangan ọmọ yìí gangan kí ló ṣẹlẹ̀ gangan ó yẹ sọ fún mi sí gangan báyìí. níyàwó ọ̀rọ̀ tó gbé sókè níyàwó sì lọ tó gbé sókè. ẹgbẹ́ mi máa rí ibi o. níbi bí. máa rí ibi o. níbi bí. mo máa rí ibi o. tí láti ti rí ibi náà ìjọba ti tẹ ẹ lè gbá ìbọn. yóò jáde kóònù lè yìí. kò lè bọ́ bá. àṣẹmọ̀pá yóò kóònù lè yìí lọ́ọ̀dì kẹ́kẹ́. báwo ni ọ̀dọ́ yín. Everything is okay, sir. Contract yẹn ti bọ́ sí, sir. The only thing to remain àwa gan la dá wọn dúró wọ́n ní ká send account number wa. Yes, sir. Títí. Yes, sir. Yín kọ́. Wọ́n ti approve ọ̀dọ̀ wa as in kò sí problem. Are you sure? Èmi náà mú ìṣeré ni. Èmi ni the first person tí mo kọ́kọ́ mọ̀ pé wọ́n ti approve ẹ̀ má wọrí. Àsìkò táwọn àsìkò gbádùn ni inú wa máa dùn dọjọ́ alẹ́ ni. In fact, irú nǹkan báyìí la máa rí lójoojúmọ́. Àǹtí a máa rí yín ṣé kò sí. Ẹ gbọ́dọ̀ rí mi. Like what you said the other time, ẹni àsìkò gbádùn la wà, ẹ jẹ́ ká jọ máa gbádùn. Reason tí mo fi wá ni wípé ẹ mọ̀ ká bá lè gba àwọn àkáǹtì yín because of the 150 million naira tó dẹ̀ já sí wípé 10% wa ó wà very important sí wa. Àǹtí ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn àwọn yẹn ti pọ̀ jù síbí nǹkan tẹ́ bá mi sọ ni pé partner ni wa ẹ dẹ̀ fẹ́ kájọ wà for long tẹ́ bá jẹ́ pé first time tí iṣẹ́ tájọ máa ṣe máa wọlé irú owó yẹn lè fẹ́ request fún ṣé wọn kò lè cut off wa ẹ má ṣe bẹ́ẹ̀ yẹn ẹ mọ̀ tá a máa jọ ṣe fúnra wa ẹ jẹ́ ká ṣe lé ní 5% tó bá dẹ̀ di another one a máa ṣe ní 10. No. Ọ̀gá ẹ bá mi sọ relé tẹ́lẹ̀ náà 5% kéré wọ́n tì mí síwájú ni àwọn tó wà lẹ́yìn mi pọ̀ so ẹ jọ̀ọ́ 5% yẹn má tẹ̀ mẹ́nu lọ síbẹ̀ ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ṣe 10% yẹn. so nǹkan tẹ́ ẹ sọ fún mi pé 10 ló ní láti gbà lórí ilé. ẹ ṣe ń sọ̀rọ̀. ẹ má rí àmọ́ gbèsè máa jẹ mo bí lé pé àsìkò táwa inú dùnú láti ẹ wá. enjoy my gallon. ẹ má rí títí nǹkan tó wá sí fún second account wàá send ẹ sáwọn company so now ni ọba yẹn kó pẹ́ o ti laughter sampi mo wé kí lè wá gorí ẹ lọ. I'm happy for you, sir. Thank you. Ọ̀rọ̀ tí àwọn parents ẹ̀ sọ yẹn, I think I'm in support of it. Kí ẹ̀ tún mọ̀ nǹkan tí wọ́n náà tún sọ. Ó ń jẹ́ kí n mọ̀ pé nǹkan tí àwọn òbí mi sọ yẹn, ìyẹn náà ni kí tẹ̀lé àbí. Tẹ̀jú tó wá gbé mi o, èmi dé oyè o, ló ṣẹlẹ̀ sí right on that spot, máa lọ́mọ yẹn lọ. Tótó nìkan tó sọ, èmi náà understand mo dẹ̀ tí ń kẹ́ o, but nǹkan tó tún ṣẹlẹ̀ lálẹ́ àná. Ó dé dáríjì mi. Ṣé ọkọ mi?
You know I can't stay a moment without you. But to amba mi ni di nínú ilé bá mo ṣe fẹ́ ṣe. Ayé máa sún mi ni. Kò ń ṣe fún mi náà láti borúkọ ẹbí mi jẹ́. Àmọ́ tí n bá sọ pé ó yé mi bí gbogbo kíní ìṣe máa ṣẹlẹ̀ irọ́ ni mo pa. Nǹkan tó kàn jẹ́ kó ṣó mi lọ́wọ́ ni pé wọ́n máa ń bá mi nínú ẹ̀yìn. Like I'm always caught in the act. Tí wọ́n ṣe bẹ́ẹ̀ ni màá sọ pé èmi kọ́. Bí kò yé mi, tó bá ṣẹlẹ̀ tó lójú mi ṣẹ̀ṣẹ̀ máa ń ká. Sure, call me, try and understand. I don't understand what is happening to me. Sure. Carry me. It's good, but you're a big boy. Try to wake up now. Not like anybody, my finger brain. Even though you're not a big boy, you're a bigger boy. Thank you. Emil, my leader. And let me tell you one thing. People be ring, never shake until that one ma fi kunle be. Did not buy your kunije. Baba sọ̀rọ̀ kó tó lọ. Wọ́n ní ẹyẹlé ayé lóbìnrin, kò sí màmá ní lóbìnrin. So, don't check him up. Timbali, I will be okay. Oh, no. You are quite diplomatic, you understand? Because that's your tea, to die. Buy the machine coming, kill pada. The ball is in your court. My friend, I can't do it. Mi ò lè lé ìyàwó mi lọ. Mi ò fẹ́ mọ nǹkan tó dánwò, mi fẹ́ mọ nǹkan tó lè ṣe fún mi lórílẹ̀ àlàyé. Mo máa fọ́ kí n fẹ́ ni. Tí o bá yé ó yé mi tí mo ń sọ̀rọ̀. Wàá bójú mi ò lè lé lọ. Ṣé wàá dẹ̀ lè jẹjà bó jẹjà? Why not? Má jẹjà, jẹ́ kó jẹ́ mo láìkì èèyàn lárùn. Síwájú gbogbo nǹkan. Rasidi lọ sọ́dọ̀ ọ̀rọ̀ ẹ̀yà ara mo ní kó gba ẹlẹ́rìndòdò 3 wá fáwọn àlejò. Ọ̀gá wọn mọ̀ ní fún mi ṣe mọ̀ wípé gbogbo ìta mọ̀ ń gbà náà à ń mówó lọ mo ìgò nìkan ni mò ń dá padà wọ́n sì ti ní bí n bá mówó wá kí n mọ́ padà lọ́dọ̀ wọn mọ́. ọ̀dà pé màá rí gbogbo gbà wá. mo bọ̀ wá sọgbọ́ ọ̀dà wọ́n á gbọ́ tiẹ̀ tí ọba wa gàgà ká sáré nà ń bẹ̀. ẹ̀yin bá mi ṣe rí èmi ni mo pe ìpàdé ráńpẹ́ yìí. àmọ́ ẹjọ ṣé bẹ́ẹ̀ ṣe máa wò mí lọ nìyí. tí gbogbo nǹkan sì fi bàjẹ́ tán a lọ mú yàwó wọ́n ba bẹ̀ jẹ́ kò sí kankan tá a ṣe ìyàwó mi ti ń pè mí láti jọ́ wípé káwa nǹkan ṣe sí ẹ sì jókòó ẹ sọ kankan wọ́n sọ pé àgbà kì í wà lọ́jà kó orí ọmọ tuntun ti ń wọ́ o ti ń wọ́ o. ọlọ́mọ yìí sọ yìí ẹ̀yin ẹ̀gbọ́n rẹ̀ mo fẹ́ kẹ́ ẹ sọ sí tọ́rọ̀ tí ń bẹ ńlẹ̀ ní ìsìn ìgbésí ayé tiẹ̀ ni bí ó ti mú ìyàwó rẹ̀ kó mi tọ́ wà kì í sáà ti pé bọ́yá ìyàwó rẹ̀ lọ́sẹ̀ ìyàwó tẹ́yìn sì máa ń gbè lẹ́yìn pé ìyàwó dáadáa obìnrin dáadáa ló fẹ́ bá tọmọ ìjẹ́mi tí ó ti fẹ́ mú ìyàwó tiẹ̀ kí lẹ fẹ́ ṣe sí ẹ sọ sí mo fà lẹ́yìn lọ. olórí ẹbí kò sí nǹkan kan táwa ìlérí sọ sí bí ó sì tẹ́ ẹ bá ti wí nítorí pé ẹnu àgbàlagbà òun náà ló bi ti gbó ẹ̀yin náà ní kẹ́ sọ. bá ti tàbá náà ní ẹnu àgbàlagbà ló bi ti gbó obì mélòó ló bá lẹ́nu òmìnirí tí mo jẹ́ ṣé mo jẹ́ kì í ní tí mo máa jobi kẹ́ á ní kẹ́ ẹ sọ sọ̀rọ̀ lẹ́nu àgbàlagbà ló bi ti gbó ọ̀yá o bẹ́ntigọ́n ẹ sọ sí o. sẹ́mi. irọ́ ẹ̀yìn ìpàkọ́ ẹni. sóò ní tó fẹ́ sọ sọ̀rọ̀ yìí ni. à ń gbẹ̀sì lẹ́yìn pàkọ́ mi ń sọ̀rọ̀ ni. ẹ wo sẹ́gbọ̀ tọrọ sẹ́ẹ̀rí ọmọ yìí ẹ ti ń pè mí látìgbà tí ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ọjọ́ kejì ọ̀tọ̀rọ̀ tí ó ṣẹlẹ̀ lòun ti ń pè mí títí ń bẹ̀ mí pé bọ̀dá o ọgbọ́n ò lẹ́ẹ̀bà dá sọ̀rọ̀ yìí tí ọ̀rọ̀ yóò fi yanjú mi. èmi ò lè ráyè tẹ̀lé ọlọ́bẹ ó sá ń bẹ̀ mí wá ní à nígbà tí mo wá rí pé bẹ́ẹ̀ ń débì kan ni mo wá ní ọlọ́dọ̀ ẹ̀gbọ́n wa àgbà ni wọ́n bá wa yanjú rẹ̀ pé àgbà ló tó rò lọ ọba ló tó yín erin fún. ẹ bá yanjú rẹ o. ẹ jẹ́ agbọ́dọ̀ jàre ọba ló tó yín erin fún ẹ̀yìn erin mélòó lọ́ba lè mi tí mò ń fọn rí ọ̀rọ̀ ilé ayé tiẹ̀ ní ẹsẹ̀ bára bàyà yìí fọkànbalẹ̀ á lọ mọ̀ bá ṣe gbàyàwó rẹ̀ tó ti yọ ó sì fẹ́yàwó rẹ̀ sọ́wọ́sọ́ sínú ilé. ẹ̀yin yòókù rẹ̀ kẹ́ ẹ múra àjọ lọ papọ̀. mo ti sọ fún un láti ìgbà tó ti pè mí ni mo sọ pé mi ò lè ráyè kì í ṣe ti jà èmi ò lè ráyè
èmi ò lè ráyè. kí ni tó ní tó fi lè ráyè. bọ́dá èmi ò lè ráyè lọ sá. olórí ẹbí ẹ tiẹ̀ ní sùúrù sẹ́ẹ̀rí gbogbo bí tẹ́ bá ti yẹjú ọ̀rọ̀ sí déètì kí déètì ọjọ́ kọjọ́ tẹ́ bá ti lè mú ẹ pé èmi ti ṣetán tọ́ba ló wọ̀n ráàyè mi ṣetán. ẹ̀yin méjì ti ríra yín nù kò sí wàhálà. kájọ mọ ọ̀fẹ́ yàwó. bọ́dà kí ni. lẹ́ẹ̀kan nígbà tẹ ni wọ́n fún wa ní nǹkan mímu wọ́n ní ẹ jẹ gbèsè síbẹ̀ ọmọ ló jẹ́ àmọ̀ pé ẹ jẹ gbèsè gangan ni o kò sí pé bóyá kò sí o. èmi wá lèmi ò mu àmọ́ èmi fẹ́ fi ṣe tó ló ń jẹ dé ẹ jẹ́ wọn bá ń fi wá nǹkan òkèlè. kò sóúnjẹ ẹnìkan kú mẹ àwọn olóúnjẹ pa ṣọ́ọ̀bù wọn dáná rárá. wọn pàjà ẹ ṣe oríṣiríṣi oúnjẹ kankan náà ni gbogbo wọn ta ni. wọ́n ṣe mítìnì wàá bá pọn omi wàá bá pọn omi méjì kó fa omi mú. a lè rí nǹkan kan jẹ lédè kúkúrú no problem no problem no problem kí mo mi kànga àti dúró mi kànga ìyọnu sí ni o no problem. gbogbo tí mo bá ń sọ pátá ẹjọ́ orí bẹ́ẹ̀ ṣé ẹ rí ọlọ́run lè já àṣìṣe ni kò yẹ kó kan ẹran dé rojú kò yẹ kó kan ẹ sàmójúkò mi gbogbo àṣẹ ẹ dàpọ̀ ilé òní wáyé mọ́ ẹ kúkú mọ̀ pé lórí ọbú ọmọ ìyàwó àbúrò mi kì í kúkú ṣẹ̀bi wa àwa náà fẹ́ ń bì kan ni ebi sì mọ̀ pé ọmọ tí yóò ní ṣerú ẹ̀ tọrọ ọmọ alábàárìkà lọ́mọ tá a fẹ́ tọrọ yìí ẹ bá ń ṣàánú ọmọ ẹ yọ̀ǹdọ́ ọmọ fún àkàmọ́ ọmọ ọmọ lọ ọmọ yóò gbádùn ẹ̀wò ìdọ̀bálẹ̀ mèrè ẹ dákun yà wá ẹ dákun ẹ ṣàánú wa ẹ jọ tán pátápátá ẹ dákun ìrìnkẹ́ ẹ ká yanjú kó lóun bá ọmọ dùdú tíà ìyàwó mi ń bó ni ń rọra pẹ̀lẹ́ ẹ pẹ̀lẹ́ ẹ nà ìjọ mẹ́ta. mọ́mí ẹ jọ̀ọ́ ẹ consider wa ẹ wọ ọlá ìfẹ́ tó wà láàrin èmi àti ìjọ torí Ọlọ́run please. kó ṣí ẹ kó wọnú ilé lọ́jọ́ kó ṣí kó dìde kó wọnú ilé lọ fún mi ẹ bó ṣe ń gbọ̀n wọnú ilé lọ́jọ́. ṣòwò ní dààmú mi màá bẹ ẹnẹjọ. inú tó ń bí yín yàrá mi ẹ wò ẹ dákun torí Ọlọ́run. ẹ jọ kí ló fẹ́ yẹ kí n ṣe ṣé fẹ́ sọ ọmọ tó lórí burúkú bíi ti ìyí tẹ mú wá síbi tó wá ń ṣèlànà bí ni. dadi ẹ pẹ̀lẹ́ sà ẹ pẹ̀lẹ́ sà. ẹ má tọwọ́ bọ̀ mí lẹ́nu o. ẹ wò dadi ọkùnrin lẹ́yìn àlàyé mi ó sì yé yín ọ̀tá wa fúnjú oníná mo bá àná wa sọ yìí pé kí wọ́n dákun wọ́n ṣàánú ọmọ yìí ọmọ ilé gbé poison jẹ́ àbí kó pokùnso para rẹ̀ ẹ fún ìyàwó tiẹ̀ nítòsílẹ̀ wò ní ṣẹlẹ̀ mọ́ ọmọ alábàárìkà lọ́mọ tí ẹ dákun ẹ jọ afọlọ́mọ abẹ ni ẹ ṣàánú wa ẹ wù ìdọ̀bálẹ̀ mi ẹ dákun. mo rí pa gbàlagbà ní ẹ sì dúró bíi baálé ilé ńjọ́ náà lọ́hùn sọ̀rọ̀ nìyí tẹ̀ ń sọ ń gbòòrò ẹnu láì dé ìnàpẹ̀nu ó dá mi lójú pé bí ajá bá pé 100 ọdún láyé ẹran ògún ni ọmọbìnrin tẹ̀ ń sọ̀rọ̀ rẹ̀ yìí bí ó ṣe ṣèdíyàn tí ó wà sẹ́nu ọ̀nà mi ni tí ó sì bá mi dà ẹgẹlẹ́ o òun àtọkùnrin ó sì tún gòkè lọ́hùn. ó tún padà wá ṣé tọ́pọ̀láìtì níbí yìí ni ẹ bá gbà mí ọmọ ìmọ̀ ìjà wìrì pọ̀ ẹ bá mọ̀ wò tiẹ̀ tí wàá ní ẹwù ẹ dákun ẹ ṣàánú wa. ó yẹ kí wàá gbọ̀n pé ibi abá gbé iṣẹ́ bẹ́ẹ̀ lápọ̀ àṣìwà tẹ́túlẹ̀lẹ̀ àtúnfin lọ́mọ ẹ rò dáadáa kò sí aburú pẹ̀lú tẹ bá wà ẹ ìgbésẹ̀ tẹ gbé náà dáa ẹ wàá fún wa níbi ìparí oṣù tẹ́ ń bọ̀ èmi ìyàwó mi á lè jọ sọ̀rọ̀ tá a bá wá gbé ọ̀rọ̀ náà ká á jẹ́ máa gbọ́. ẹ ṣá ìparí oṣù dìbò pẹ́ oṣù táwa ẹ gẹ́gẹ́ òní 5 kò ìparí ẹ tó wá ní ìparí oṣù dìbò ẹ méjì á ṣe bẹ́ẹ̀ ẹ dá. ẹ dìde kẹ́ máa lọ jẹ̀rẹ̀ ọ sọ fún yín pé kìnnì kí ló ṣẹlẹ̀ gangan náà. máa wojú ẹ o ó yẹ dìde adékè dìde ẹ̀yin ìran òṣì ìran aṣẹ́wó ọmọ àsọmọdé onínàbì ẹ bọ́ ṣe rí ìkó ògbé kan ẹ lọ́jọ́ bó ṣe ń pè tó ń borùn àrùn bíi káfíń kan ṣe nìkan yìí ọmọ mi á tún tẹ̀lé ń lọ. ọlọ́run jọ yín tẹ sọ̀rọ̀ gidi èmi ò rí nǹkankan mo ríra mi. ọmọ ìlà ọmọ búkú ìlà mo ní ẹ̀rọ tí ń ṣílẹ̀ kò lè bẹ̀. ẹ lẹ́ o. Hello. Ẹ pẹ̀lẹ́ o. Hello. Hello. Ìwọ wá. Bọ́dí kọ́ lọ bó. Kára bó ni ọ́. Mi bàbá mi ṣẹ̀ṣẹ̀ máa wá síbí yìí. Ọ̀rẹ́ wa ni ọ̀rẹ́ gbogbo lé ni. Ẹ jẹ́ wá wọ yàrá. Ó fi nǹkan hàn mí lókè ni bàbá. Kò sí kankan. Ìfẹ́ sọ wọ lókè. Kí ni ẹbí wọ lókè? Ṣé ti lóhùn mi bẹ lókè ni? Gbogbo òkè tí kíkì yàrá kọ́ ni. No, chandelier tó wà ní lobby yẹn ni mo fi hàn ọ̀rẹ́ wa kan fẹ́ ọ̀dà ní China. Ló bá bọ́dà tókè ló mú obìnrin olómi lọ. Sọ ìpínlẹ̀ ọkọ lọ́wọ́ ni. Ẹ wá wá sókè lójú. This is my first time of coming here, baba. Ọmọ lọ sí yàrá wọn. No. Níbo ló ti wá wọ lókè? Ó ní nǹkan kan tá. Lobby ni mo ń fi. Ó ní jèrè.
òní ayé tọ́ba. Uncle, kí ló dé react bẹ́ẹ̀? wúwe. Sá. táyé lẹ́yìn. Ọ̀rẹ́ wa ni. nílùú ọkọ rẹ ọkọ tó fi oṣù lọ ẹ wá jọ ọgbọ̀n látòkè ṣé títí mú mi mẹ́ lókè ni gbogbo òkè kìkì yàrá ni. Uncle, ẹ misunderstand situation yìí ni sá. Kékeré. Ọ̀rẹ́ wa ni. Ọ̀rẹ́ yìí. Tẹ́jú mọ́. lẹ́jọ́ pọ̀ lókè. Bẹ́ẹ̀ni. lọ fọkọ lẹ́gbẹ̀ẹ́ dídé sí títí bùrẹ̀ tó ti wọ́n náà jù. Ó lo guest toilet tó wà lókè. wùmí bí kí n wọ kí n yọ ọ̀run ẹ̀ bá ní tí ò ní gbọ́rọ̀ ni sí wọn nìkan ni. ajágbé ni sájágbé ni kí ló dé sáláyé tiẹ̀ kí ló dé náà. Uncle, lóbi tẹ́tẹ́lẹ̀ tó wà lóbi ni mo fi wọ́n ó fẹ́ òde láti China ni. lóbi kọ lọ́ta ni ní wájú ọ̀pọ̀ lókè ní jésòkòtò wọ́n mi wọ́n fi sí ọ ni. Ó lo bathroom. ìfọ̀kì lọ́dọ̀ ni mo sọ̀rọ̀ sọ̀rọ̀ ọkọ̀ ẹ̀dá. Tẹ́jú ti jáde sá. ń bọ̀ ọ́. Ó ń lọ fún business appointment. ó wá yọ ọkùnrin wálé ń wá mú ọgbọ́dà tó kè ọfọ ọkọ lọ́rùn ní ìdí sípù rẹ̀ fún wa kí ni ìdí sípù fún tó lè gbọ́. Ó lo guest toilet lókè ní ọkọ̀. wọ́n mi tó yẹ kí n bọ̀ kí n yọ ọlọ́run báyìí nílẹ̀ tó ṣe ọkọ̀ ló pọ̀ ọkùnrin fẹ̀rẹ̀ mọ́lẹ̀ yọ̀bọ̀. Ọkùnrin má ló sọ fún mi. ó dẹ̀ dá yín lójú pé ẹ rí ìyàwó yín pẹ̀lú ọkùnrin papọ̀. sójú ń dùn mí ni àbúrò orí tí mò ń lógo ṣé ọjọ́ orí mi ti dàgbà ju kí n rí yẹn kí n mọ́ dà wọ́n lọ ṣé mò ń sa hàn ni lẹ́yìn tí mo pàdé lójú ọ̀nà báyìí kódà ó tó kí mi ó wá tọ́kùn ebi mi ní kí wọ́n á wú ọ ní láàárọ̀ ni tí mo kó tó gbọ́ pé o ti jí lọ ọ́fíìsì lọ wà. gbọ́ lónìí ìlú òkú lè rè. ó jáde sí i lọ́wọ́ bẹ́ẹ̀ mo sọ fún ọ ó tún kí yín ẹ tẹ̀ rí arákùnrin yẹn lẹ́gbẹ̀ẹ́. mo ní yẹn lẹ́gbẹ̀ẹ́ báyìí yóò kó lè rẹ̀ kó tó gẹ̀. ẹni sọ̀rọ̀. ajé yẹn lọ wá ni sóò nìkan lóbìnrin ni. Hello, come. Hello dear. Ṣé o wà? Mo ní mo fẹ́ kúrò lọ́fíìsì mo fẹ́ máa bọ̀ wá ṣọ́ọ̀bù ẹ̀ ni. Uncle gan tẹ̀ wá ń bì báyìí. Ní sàládì ìyẹn ẹ̀gbọ́n mi ó yá gbé fóònù fún wọn. Uncle. Ọmọ wo ni? Ṣẹ́jú ni àbúrò mi. Hello sir. Àbúrò sọwọ́ ń yá. Mo wà okay sir. Báwo ni sẹ́yìn ìjọ ara yín? Àwọn tọ́jú mi ò ń tọ́jú mi ò mo ti jẹ mo ti mu mo ti ṣe gbogbo ẹ̀. Ẹ máa rí ẹ máa sì fàájì lọ sẹ́gbọ́ ẹ bá mi gbé fóònù fún yàwó mi. Ó ní gbé fún ọ. Ẹ gbà. Hello baby, mo ní meeting ní ilé epo màá pè ẹ́ tí máa ṣetán bẹ́ẹ̀. Máa rí sọ́gbọ́ wà pẹ̀lú ẹ̀gbọ́n mi bóyá tí máa ṣetán màá máa bọ̀ sọ́gbọ́. Ó fẹ́ wá. Okay, later then. All right. Bambunu. Ẹ̀gbọ́n ṣé believe tí ogun ọ̀tẹ̀ sọ ìdọ̀ pátápátá ni. Yes now kódà ẹ̀gbọ́n láti wọ́n jọ àpapọ̀ ń sìn ni mo bá wọn sọ̀rọ̀ àwọn ni mo bá sọ̀rọ̀ yẹn ẹ̀gbọ́n mi ó bẹ́tà kẹ́ máa rí nǹkan kó tó di pẹ́ sọ síta o. tẹ́jú èmi ni mo rí yẹn ìwọ́dé mi ò rí ọwọ́ ní láti wà lọ́dọ̀ rẹ̀ láti kọ́ Fọlárin ni sójú mi méjèèjì ká mo fi rí ni. tí wọ́n ń parọ́ ni. orí ẹ̀ bàjẹ́ sẹ́mi lè mi parọ́ wá o àtẹ̀tọ́ sílẹ̀ sílẹ̀ ayé rẹ̀ báyìí o inú òkùnkùn tí ẹ di ọmọ kó kó mẹ́ o ọmọ òun ìlẹ̀ yóò fi ọlẹ̀ kọ̀ fi ọmọ yóò lọ enough. ẹ̀gbọ́n mi mo ti gbọ́ ṣẹ́gbọ́ tí n bá ti dé lálẹ́ màá bá yín sọ̀rọ̀ lórí aago mi. lálẹ́ sọ́mọ̀ pé èyí ní fi ọ̀rọ̀ òkun láíláí ìwọ ní kọ́tún tó sílẹ̀ sọ̀rọ̀ ara rẹ o ọgbọ́n tẹ́jú ọmọ ọlọ ìyàwó rẹ lọ ni èmi mọ́ sọ bẹ́ẹ̀. kí ló ṣẹlẹ̀ kan báyìí náà wọ́n ní kọ́ máa tọ́júlé sójúlé kọ́ máa àdúgbò sádùgbò dúdú èmi ẹ̀kẹ́ ló lè mi wá sọ tí mo wá sọ́dọ̀ yín tí mo wá dá sí àfẹ́ àtẹ̀yìn àtìyàwó yín. ìyàwó mi ọ̀lẹ́ ẹ̀lẹ́ lílọ. ó jáde ọ̀yà mọ̀tú lọ́wọ́ lọ́wọ́ kan ló fi wà ọwọ́ ọlọ́run ti tẹ̀. Ládi ní dákun kí ni mo ń ṣe ọ̀nà tí n bá ń sọ̀rọ̀ nípa ọ̀rọ̀ ẹbí wa yìí
àpapàjọ ọ̀rọ̀ ìyàwó àbúrò rẹ̀ tọ́mọ̀ ta kó pé rárá kò rí bẹ́ẹ̀ ṣé mi ń parọ́ ọmọ ni mo bí ọ kí ló ń gbà ń di ọ̀rọ̀ yìí kí ló ń rí jẹ ń bẹ̀ gan tẹnu rẹ̀ ń jẹ dodo tó ò lè sọ dodo má. bọ̀dà ẹni sùúrù ẹ̀nà sùúrù sí kó ṣe gbogbo nǹkan téèyàn bá rí náà lèèyàn fi máa ń sọ. gbogbo ẹ̀kọ́ tó máa sọ pé ojú àgbàlagbà jìn ntàgbàlagbà rí tójú wọn fi jìn ìrírí ni o tàgbàlagbà tẹ bá sì rí tí wọn ṣe kun gbẹ́ndú àwọn nǹkan tí wọn rí tí wọn sọ fáwọn èèyàn ò ní olójẹ́ kíkọ́ àgbàlagbà ṣe gbẹ́ndú o nígbà tí yẹn ṣe kọ̀ǹfọ́ tí mi ò ṣe bá ń tújọ gbogbo tí bá ti wá rí tọ́jẹ́ nǹkan tó kù díẹ̀ káàtó sí gbogbo ẹ̀ ní mọ̀ tó fáwọn èèyàn ni sí gbogbo ẹ̀ ní mọ̀ sọ ni ọlọ́mọdé ń balẹ̀ ńlẹ́jẹ̀ mi balẹ̀ ńlẹ́jẹ̀ èmi tú yìgì. kẹ́ni ládì ṣé mi fẹ́ dàrin wọn rú ni èmi lẹ̀gbẹ́ gbogbo yín mo tẹ̀ gbọ́dọ̀ ṣe gẹ́gẹ́ bí ojúṣe mi gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n ṣé gbà tájọ́ wá rí tájọ́ rí pé tóbìnrin ṣe ọ̀dà tí ń yálè tí ń ṣe gbogbo ẹ̀ sọ wá yẹ kí ọmọ ìgbé pẹ́ra kò ṣe é ṣé mi ń parọ́ ọmọ ni. ọ̀dà gbogbo tí ẹ sọ pé tẹ́ ẹ rò pé ẹ rí gbogbo ẹ̀kọ́ lẹ̀ ń rí o gbogbo tẹ́ ẹ sọ pé ẹ rí gbogbo ẹ̀kọ́ lẹ̀ rí àtàbà tí ẹ rí gbogbo nǹkan tàná ń kọ́ tí tàná òde yìí ń kọ́ tẹ́ ẹ gba ọ́fíìsì àbúrò wa lọ tẹ́ ẹ lọ sọ pé ẹ rí ìyàwó rẹ̀ ń bì kan tí ẹ ti ń wọ́kọ́ náà rẹ o tí wọ́n ń rún mọ́bì kan o tí wọ́n ń kíìsì rẹ o bẹ́ẹ̀ sì rèé ọmọ ní èmi àti ẹ̀ lájọ wà nínú ṣọ́ọ̀bù rẹ̀. àní oyè mọ̀ pé mi dádì mọ́ ó lè pè mí lọ́nkú mo sì gbọ́nkú. wọ́n láwọn ò ní ṣàfipé iṣan làwọn ní. ìsàn wò wàrà ṣé ìwọ máa ń jẹ san ni. àmì ìsàn mi ò jẹ san. ọ fẹ́ràn san bíi ọ gbádùn san ẹ ṣeun tí mọ̀mọ́ náà ti wà ń bẹ́ ọ ti bọ́ sójú ọwọ́. ẹ kú jókòó sá. ẹnẹ. ṣé ẹ jẹ oúnjẹ yìí. àyìn tí ẹ ti jẹ́ wò. ó máa nice ẹ máa like ẹ. ṣé omi lẹ́fẹ́ ni àbí 5 alive bóyá kí n tẹ̀ bá yín mú gọ́tọ̀. ẹ mọ̀ wulẹ̀ ṣe yọnu pẹ̀lú torí gbogbo tẹ́ kálẹ̀ ń omi dáa. omi dáa ẹ ṣeun ẹ kó àpọ́nlé mi o. ẹ kó àpọ́nlé mi o. uncle ẹ kú gbádùn. ìyàwó mi ẹ ṣe yẹn kú tọ́jú mi àmọ́ sọ̀rọ̀ yìí mú èèyàn ní wọ́n èpè ò ní mú wọn wíwọ náà ṣẹ̀ṣẹ̀ ní èpè bẹ́ẹ̀ lè pè ní máwọn náà ẹ sì máa tànú lé sẹ́yìn ọmọ èèyàn tọ́jú wọn tọ́jú mi. ṣé ẹyẹ ṣáà máa gbádùn oúnjẹ yín àwọn òní choice wọn gbọ́dọ̀ tọ́jú yín náà ni ẹ pẹ̀lẹ́ ẹ mò ń bọ̀ mo fẹ́ sáré yọjú sí ẹni tán ló ń béèrè mi. ọ̀fẹ́ fi mílẹ̀ jáde. ara mi jáde ẹnu ọ̀nà ṣọ́ọ̀pù mi báyìí náà ni. kò sí wàhálà wọ́n gbàgbé mi síbí o wọ́n gbàgbé mi o wọ́n ń gbàgbé mi. ẹ rà sá. ẹ jẹun ẹ tún gan ẹ wá jẹun ẹ mọ̀ bóyá mo lè rí ìta yín kí n rí 17 má jẹ́ pé ọwọ́ náà lẹ́nu ohun lẹ́nu bẹ̀rẹ̀ mú kan wá. Madam ló ní kí n gbóúnjẹ fún yín. Oúnjẹ ọ̀sán. Bẹ́ẹ̀ oúnjẹ ọ̀sán. Ọ̀sán ti pọ́n ni. Ọ̀sán ti pọ́n. Lórí ìjókòó mi náà ni mo ti jẹ oúnjẹ àárọ̀. Ibẹ̀ náà ni mo tó ń oúnjẹ ọ̀sán tó wá dé wá bá mi. Ààrẹ ti sùn. Àwọn rò pé mo tó gbé ni sá. Ààrẹ tó gbé ẹ ti sùn. Kí lè wá gbé wa? Láìsí náà ló wà. Ọ̀gá yín náà ńkọ́? Wọ́n wà ní ọ́fíìsì. Ó ràn mọ́ mọ́ kù. Tó báyìí tó ni mo fẹ́ tọ̀ àbí wọ́n níbi tí mo lè tọ̀ sí lọ́dọ̀ ẹ̀. Kò síbi tẹ̀lé tọ̀ sí ìbò tọ́lẹ̀tì wà bí tẹ̀lé tọ̀ sí. Láti sọ gbádùn ṣé wọ́n sọ fún mi sí pé mò ń parọ́ nu. ọ̀rọ̀ yóò wá jọ bẹ́ẹ̀. ebi ilé àná àwọn àbúrò rẹ ni mo tẹ̀lé ọmọ lọ ni wọ́n sọ fún mi pé ìyàwó àbúrò wa sì tún padà wá pé ń gòkè ń lọ rè bá ibi tó sàtìmọ́ tẹ̀tẹ̀ lé alẹ́ àná jò ni pé ń tó ń wá bẹ̀ padà
ǹjẹ́ kí lọ ká àbúrò rẹ mọ́lé kí n sọ fún pé tó ní tí mo tún gbọ́ ń pa ìyàwó rẹ ni o ìbí mo tún bá tọkọ mi ká mọ́lé ni tí ń fọ́ ọkọ̀ bọ̀ látòrí òkè ṣé mo ń parọ́ ọmọ ni sẹ́ẹ̀fẹ́ kẹ́ ẹbí ọ̀tọ̀wọ̀ yín bàjẹ́ ni ibi tí ìpínjọ kan yín pa àsọdọ̀ àwọn òbí tó bí a yín lọ rè jábọ̀ fún pé ibi tí mo bọ́rọ̀ ẹbí dérè tẹ́ bá dẹ̀ pé ẹ fẹ́ ṣáájú mi lọ́dọ̀ ni ẹ bá ń sọ lọ́dọ̀ wọn lọ́hùn. ẹ wò ó bọ̀dá ẹ mọ̀ alẹ́ mọ́ wa pé tẹ́ bá kú tán nìsí o ẹ gbà ọ̀run lọ ẹ mọ̀ lọ jábọ̀ fáwọn bàbá àti ìyá àti àwọn mọ̀lẹ́bí wa tó ti kú o ẹ má jẹ́ tàn yín bọ̀dá ẹ lè má kí ló fún yín láì dé àpẹ lè ríra ẹ lè má pàdé o a lè má pàdé lọ́rùn ara. torí kí ni fi ní rí yan. ṣe bẹ́yìn rèé. ṣé mo ń sẹ́mi ìkọjá mẹkáníìkì ni. ọ̀rọ̀ ọmọ iṣẹ́ mẹkáníìkì mo ń bá yín sọ ni bọ́dẹ̀ ń mọ ògógóró. ògógóró ẹ̀kọ́ kan. ẹ tó ń ṣe sí náà. èmi ṣe sí náà. ṣé wo ṣe sí náà. sẹ́mi èmi náà ń ṣe tasẹ́rẹ̀. ọ̀nbó ló ṣe arọ́ rò wọ̀. àmọ́ bọ̀dẹ̀ yìí ò kírun rárá aláàjì wa sì rè tẹ́ ẹ sọ pé ẹ fẹ́ lọ fún lábọ̀ lọ́hùn aláàjì kírun kú ni ìyá wa gan mọ̀mọ́ olùkọ̀rọ̀ lọ mọ́kà ni mọ̀mọ́ kírun kú ni. èsì mi wá kírun. Kírun ni kì í ṣe pé wọ́n sọ fún mi mo rí yín tán ni sẹ́yìn kírun ni èyí tó yẹ pé aago méjìlá mọ́kànlá ọba lula ọ̀rọ̀ ẹ̀ méjì sẹ́yìn kásù bá a ní. Rasidi mọ̀ ń bọ̀ mọ́ fẹ́ kí jí mọ̀. mo ní aago mọ́kànlá wọ́n kí wúdú bá. ẹ lọ mọ́sálásí aago mọ́kànlá. ẹ lẹ́dà ẹ̀ mo ti yípo ìyẹn ní búrẹ́dì tí ẹ mọ fẹ́ rà ń bẹ̀ ni. irú búrẹ́dì wo. Agége. búrẹ́dì Agége àwọn ò ní búrẹ́dì Agége ń bí báyìí but ẹ bá check ibẹ̀yìn dáadáa ó yẹ kẹ́ ẹ lè rí búrẹ́dì tó wà òkè. àní Agége tó ṣe jẹ́ wà gan-an. a ní búrẹ́dì Agége búrẹ́dì tó wà òkè wà ń bẹ̀ yẹn. Ibi òkun o. Hello, fine girl. How are you? Fine. Sorry, it's Wumi on seat. Ta ló ń jẹ́ báyìí? I mean your boss. Okay, ọ̀gá, wọn ò sí around. Wọ́n ti travel láti bí ó ti pẹ́ díẹ̀ ṣá. Ṣiṣẹ́ ò sí around o. Kí ló tó ń ṣe bí ara ọkọ náà? Why to drop card at least ìyẹn máa rí sí à. Ara ọkọ bá ọ̀ṣọ́ ṣáyò ní kí ló ṣe kò sí ara mo ní láti drop card man I need to call her again. Sis, I'll call her again, okay? No problem. All right, girl. All right, you're welcome. There's no need of dropping cards now. I'll call her again. Let's go. Thank you. Yes. You see, you gbogbo tó sọ yẹn náà kò tí ní warrant, understand? Má yẹ kó máa sọ ìdìgbẹ̀wò dání. I mean, she's playing a deadly game with you. Ó lè pa ẹ́. And don't forget this. You are very handsome, good looking. Oh, ní láti gbé obìnrin kó tó bá ẹ sọ̀rọ̀. So why you giving yourself stress? Adéyé, tí mo fẹ́ kí eléyìí jẹ́ first and the last fún ẹ láti lè nínú ọ̀nà kan ọ̀rọ̀ ìyàwó mi àbí kó tún sọ nǹkan kan pa ìyàwó mi mọ́ àbí kó sọ fún mi pé o gbọ́ nǹkan kan pa ìyàwó mi kó dẹ̀ wá pè mí. Adéyé, o jẹ́ èèyàn kan tí mo láìkì gidi gan ni o. Tí o bá jẹ́ pé mo láìkì gidi gan nígbà tó tún wá bá mi fún ọ̀rọ̀ ìyàwó mi nǹkan tó lérò ló máa ṣẹlẹ̀ o. Ní kó fi sílẹ̀ bẹ́ẹ̀ mo ló tẹ́ mi lọ́rùn. Wá kí ló ṣẹlẹ̀ gan-an? Ṣé bẹ́ẹ̀ mi ni mo fẹ́? Ìyàwó ẹ̀ ni wọ́n pè ní mi ni wọ́n pè ní ọkọ ẹ̀. Tí ìtìjú bá dé wọn ni wọ́n pè nílé náà èmi náà máa bá sọ̀rọ̀. Ó dẹ̀ fi mí sílẹ̀. Ìgbà yẹn gan. Mo fi Ọlọ́run bá bẹ̀. Níjọ́ kí ṣe tó bá tún pè mí tó bá sọ fún mi nípa ìyàwó mi àbó tún sọ pé o gbọ́ nǹkan kan níbi kan níta. Tó bá pè mí tó bá sọ̀rọ̀ ẹ̀ fún mi. A máa jà. Àdì ní sọ̀rọ̀. I'm sorry. All right. Ẹni tó wọ́n fẹ́ bá mi rà. Sir, ẹ máa fún kitchen ní 41,500 naira. Ẹ máa fún bar ní 9,500 naira. Then man tó máa ń wá yẹn, wọ́n wá lánàá. Wọ́n dẹ̀ sọ pé àkáǹtì yín la máa kọ owó wọn sí. So gbogbo ẹ̀ ṣáà jẹ́ 64,800 naira, sir. 64. Kò burú. Ṣebí kíní POS yín wà ń bẹ̀. Yeah. Gbà. Lọ yọ 64,000 bẹ́ẹ̀ ṣe bó ṣe mọ password. Lọ yọ. Tó bá ti wá ṣe tán lọ sí ọ̀dọ̀ girl tó wà ní restaurant yẹn sọ pé kó mú kíni red wine àbí pé kó mú red wine náà. And 800 naira tó wà lórí ẹ̀ ti sọ̀rọ̀ nípa ẹ̀. Owó iná ni yọ gbogbo ẹ̀ lẹ́ẹ̀kan náà kó bá mú ATM. Dí oyè lẹ́ẹ̀kan sí. Bó wà ní. Ẹ̀kọ́ ọjọ́ mẹ́ta. Adúpẹ́. Ọ̀gá kódà mi ò mọ̀ pé wọn náà máa ń wá sí ìtìrì yẹn. Mo máa ń wá bẹ̀rẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan mo máa ń ṣe fàájì níbi ìtìrì yẹn kọ́ àgbàdégùn. Ẹ̀yà kò dẹ̀ ní bàjẹ́. Àmìjáre. Bọ̀bọ́ yìí kọ́ Tẹ́jú. Tẹ́jú ló pè tó fi dá hálẹ̀ gàrà.
Tẹ́jú is a bigger boy now. As in the guy is large. N tó gbé dání ó thick. Ilé ẹ̀ tí mo mọ̀ á tó márùn-ún. Ṣé àwọn exotic cars ẹ̀ ló fẹ́ sọ ni? No, he's a big boy. Tẹ́jú. Àwọn mọ́tò tó ń lò. Tẹ́jú tó máa ń ṣe bí ọ̀dẹ́ nígbà táwọn school àṣé Ọlọ́run ọ̀gùnṣẹ́. No. Tẹ́jú is a bigger boy. Ọlọ́run ní gbàgbé ẹnìkankan àwa náà àní dúpẹ́ túláàsì. Báwo ṣáà ní ìyàwó ẹ̀ náà ńkọ́ family ńkọ́. In fact issue tó béèrè yẹn gan ni ló le jù because ìyàwó ẹ̀ yẹn ni problem ẹ̀. Ṣé má bínú ṣé ó burú ni. Tó bá tiẹ̀ burú kò bá dà àwọn àgbẹ̀dẹ̀ bọ̀ wọ́n ní olè lè bọ́ ọmọ jẹ́ kó tó wá jalè tó tó wá bad situation ni pé ṣìnà yìí ni. Ṣìnà. Oh terrible ó ṣe to the extent pé the whole family wọ́n mọ̀ pa ẹ̀ àkọlẹ̀ kí ẹ̀ tó bá dẹ̀ sọ fọ́ rẹ̀ wá pé this that is ọ̀rẹ́wọ̀ ní fẹ́ gbọ́ I love my wife I can die for my wife she's my angel she's my queen ṣe máa sọ ni. Má bínú ta ni ìyàwó ẹ̀ náà. That same girl yẹn náà ni tájọ wà ní school yẹn ó ní ìnáwó ló fẹ́ kò níyàwó méjì. Ṣé girl tán jọ ṣe IV pé wọ́n fẹ́ ṣe wedding gbà yẹn. Èmi ò sí around mi ò tiẹ̀ jẹ́ kí n lè bọ́ mo kàn rí picture ẹ̀ lásán tán post sí social media. Ó ga o. But same girl ó máa ń wá sí bíbá yìí ó máa ń wá sóòtẹ́ bíbá yìí dáadáa. Èmi rò pé bóyá wọn padà fẹ́ra wọn mọ́ ni ó máa ń wá sí bíbá yìí different. Lọ́dọ̀ mi. Yeah different ọkùnrin dẹ̀ ló máa ń gbé wá sí bíbá yìí. I think we'll find a that is exactly what is happening. Well, ọlọ́rọ̀ àbẹ́tí dídì òun ló ní ìṣòro ayé tiẹ̀ ṣe ṣáà wà òkè kò ní bàjẹ́ lágbára Ọlọ́run. Àdúpẹ́ ọmọ ìdá. Ọ̀rẹ́ wa pẹ̀lú gbogbo nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Tẹ́jú yìí lórí ọ̀rọ̀ ìyàwó ẹ̀ gbogbo nǹkan tèmi gan ti fojú mi rí. Tí ọ̀rẹ́ wa Tẹ́jú tó dẹ̀ tún ṣì ń insist pé ọrùn iṣu ìyàwó òun làpárò tòun máa kú sí ṣé bá ṣe máa wòran rèé. Tí máa ní ọ̀rọ̀ iye mi rọ́ ni mo pa fún ẹ. I begin to wonder gangan kí ni reason tó pé immediately after tí Tẹ́jú ṣe wedding tán we were change. Have you forgotten why we were in school? Ìwọ ló ṣe mọ̀wé jù náà mẹ́tẹ̀ẹ̀ta. Tẹ́jú ò mọ nǹkan kan kò mọ orí ẹ̀ dọ́ta. But immediately after that wedding, everything just boom up. Why? Kó má lọ jẹ́ pé bóyá Tẹ́jú ó dàbí ọgbọ́n. Orúkọ olóró Tẹ́jú tẹ́ǹdì ni. Ó tẹ̀ because báwo ni èèyàn ṣe máa rí ìyàwó èèyàn pẹ̀lú rúwà bẹ́ẹ̀ tí ó dẹ̀ nílé sọ̀rọ̀ tán bá dẹ̀ advise ẹ̀ ó máa ní no ni ó máa insist. Ó dàbí pé ọmọ yẹn gangan òun ni kókó ọ̀rọ̀ ẹ̀. Tí o gbọ́dọ̀ fọ́. Tí o gbọ́dọ̀ fọ́. Ètí màá ṣe wà nù mí. Kí ló fẹ́ ṣe? Fúnra mi mọ ètí màá ṣe. Ntí wàá ṣe wà torí pé bá a ṣe ń bá a lọ yìí wọ́n sọ pé àrò mẹ́ta wọn ò kí ń dọbẹ̀ nù ojú dẹ̀ ti ọ̀rẹ́ mi ojú òtí mi sóńtọ̀ nǹkan ni ò lójú tì. Màá wá wọ̀rọ̀ kan fi ṣàdá. Kí ló fẹ́ ṣe? Ọ̀rẹ́ kò má wọlé. Ó ní nǹkan tó fẹ́ ṣe. Wọ́n lára mọ́ sí mi ò yá àbúrò mi tó dẹ̀ ń gbé lọ́dọ̀ wọn ti lọ sí school mo wọ́n ní kí n yọjú sí máa padà lọ́jọ́ kejì sá. Are you okay? Mo ní sọ wà okay sá. Sorry sir. Mo fẹ́ lọ sílé o fẹ́ lọ yọjú sí mọ́mí ẹ̀ just sọ fún mi tó wáyé pé báńkì ló ṣe ń ṣiṣẹ́ so máa fi post ẹ̀ o máa fi sílẹ̀ wà ní kẹ́lómi ibẹ̀ di bẹ̀ mú ni àbí kí nìkan tó ń try láti sọ. àbọ̀ wa bá lọ́rọ̀ yìí. Hello. Adéoyè. Surprise. Okay, níbo ló wà? Níbi láti máa pàdé yàn àbí? Fún mi ní 1 hour, máa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sí. Okay. All right. My friend, tó o bá lọ́rọ̀ kí tó fẹ́ bá mi sọ, ó bẹ́ tako, kó jáde. Jáde síta jáde. Lọ, fẹ́ tọrọ àyè fọjọ́ kan. Tí bá ń wá sẹ́ńgbà yẹn máa sojú àmì tí bá ti di sẹ́nọ̀tọ̀, nípa àwọn olówó yìí dìbò.
Adéoyè. Surprise o ní sọ pé bẹ́ẹ̀ ṣe fún mi. Surprise. Thank you. Bóòni. Alex. Èèyàn mi. Wálé ní surprise tó ní fún wa wò mí. Sípò tó surprise. Irú ọ̀rọ̀ wo nìyẹn? Tí n bá fẹ́ rí Wálé lé ní sẹ́mi ò lè pé lórí aago ni. Tí mo dẹ̀ máa drive lọ síbi tó wà. Ọ̀rẹ́ mi ó dà pé. Má wọrí. O mọ ohun tó ṣẹlẹ̀ Tẹ́jú. Déoyè. Ẹ jẹ́ ká fi ẹ̀lẹ̀ ṣe gbogbo ètò wọn o torí pé kó mọ̀ lọ mú ariwo dání sẹ́mọ̀ pé bí tèmi ti ń ṣiṣẹ́ rè tí mo ti ń fi nǹkan sẹ́nu. Ọ̀rẹ́ wa surprise paso part 2 inú yàrá ló wà yóò mọ̀ ọ́ débẹ̀. Ọ̀rẹ́ wa mọ bó ṣe ṣe dẹ́dẹ́ ọ̀ṣọ́ mọ̀ pé ariwo gbọ́dọ̀ sọ surprise kejì ń o lè jẹ́ kí. Follow me. Surprise number 2. Tẹ́lẹ̀. Surprise number 2. Ẹni wo ni wọ́n á lọ? Inú mo sì wá ń bì máa jọ ẹ̀yìn nísìn. Surprise number 2. Okay o. Thank you. Nígbà tó fẹ́ lọ sí Dubai tó ti lò tán. Ǹjẹ́ ní ìlú tán? Bọ́ọ̀lù ṣe sọ̀rọ̀ bá. Bẹ́ẹ̀ ni tí ẹ rí but to come to discover it eléyìí ti fẹ́ ńgbà tó lọ sí Dubai the last time kan mi ì rí nǹkan kan tó rà wá láti Dubai mọ́. Orí ẹrù ṣọ́ọ̀pù mi ní àbíkí lómi slippers tí mo rà pọ̀ fún kan. Tani. Yeah, that should be the room service. Come in. Sorry, surprise number 2. Easy. Ẹni ní afẹ́ni lójú, àtàn ló fi sẹ́nu. Ẹni ní akéde lẹ́yìn, sọ́mọ́. Ibi tó bá lè lọ, Tẹ́jú, come on. Máa jẹ́ wáyé lọ́sàn-án. Just be a man. Inu Layewa. Ọmọ ènìyàn ẹ rọra ṣe. Inu Layewa. Ara mi ò ẹ rọra ṣe. Kìràkìtà ò dọ́là, orí ẹni ló gbé ní ga. Àjùmọ̀bí ọkàn tàánú ẹni àbínibí ó ṣekú